jẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti múlòyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ojú tẹ̀fín wò wá ojú náà ò ní fọ́ etí tẹ̀fín gbọ́ wá ìtí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè a kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa pé ẹ káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́tí wà tipẹ́ ẹ kú àdúrótì ìròyìn fún ti àsìkò yìí náà látúgbálẹ̀ gbọ́dẹ̀ tá a mú aṣojú mọ́ máwòrán àtẹ́tí ìgbọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa nígbà tí orúkọ oníròyìn yín tí ò ní yípadà àyànfẹ́ Elédùmarè òun ló kọ ti tèmi ń jẹ́ ẹja wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìbánikẹ́dùn sẹ́bí olóògbé Edwin Clark èyí tó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé lánàá. Pẹ̀lú bí nǹkan ṣe fararọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìkọlù táwọn olóṣèlú ń ṣe síra wọn síbẹ̀ àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun láwọn ti ṣetán fétò ìdìbò ọjọ́ sátidé yìí. Olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ gíga FUNAB ti ìpínlẹ̀ Ògùn jáde láyé lẹ́yìn tí ọkọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó kọlù ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ jẹ́ ká kí ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo kú iṣẹ́ takuntakun o pẹ̀lú bí wọ́n ṣe bẹ́ẹ̀ lé àwọn ọ̀daràn ilẹ̀ Haúsá àti Fúlàní kúrò nínú igbó tán sá sí ní ìpínlẹ̀ Ondo. Àwọn agbébọn náà ṣekú pa ọmọ olùṣọ́ àgùntàn RCCG wọ́n sì jí ìyàwó rẹ̀ gbé ní ìtòsí Àbújá nígbà tán béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Nínú ìròyìn tó fi ara jọ eléyìí ni ti alága ìbílẹ̀ tán ti jí gbé alága ìbílẹ̀ tẹ́lẹ̀ tán jí gbé ní ìpínlẹ̀ Kebbi lẹ́yìn ìkọlù àwọn agbébọn tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Portable ọmọ Ọlálọ́mí tí wọ́n ti kéde gẹ́gẹ́ bí ọ̀daràn paraku tí wọ́n wá ní ìpínlẹ̀ Ògùn báyìí ti fi ohùn léde wípé ọmọ ìjọba lòun àti pé alágànná lòun òun ò pé ní pé òun ti ya wèrè. Ìròyìn náà ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn náà rèé ní ẹyẹ òsọkà báyìí ẹ jẹ́ ká mọ̀ wá lẹ́yọ kọ̀ọ̀kan. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìbánikẹ́dùn sẹ́bí àti ìjọba ìpínlẹ̀ Delta lórí ikú olóògbé Edwin Clark èyí tó ṣe bẹ́ẹ̀ jáde láyé lánàá òde yìí. Ṣáájú ní ìròyìn ikú ẹni tó jẹ́ aṣáájú fún ikọ̀ Pan Niger Delta Forum èyún Edwin Clark tó ti jáde nípa ìpapòdà aṣáájú tòótọ́ ọ̀hún lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 17 inú oṣù kejì ọdún 2025 níbi tí ọ̀kan pàtàkì lára àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀jọ̀gbọ́n C.C. Clark tó ti fi ìròyìn náà tó ti fi léde síta wípé àwọn ti pàdánù aṣáájú ọ̀hún lẹ́ni tó lo ọdún 17 lókè pẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ó ti jáde lọ́tọ̀dọ̀ àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Níṣe ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lónà ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìdílé àti ìjọba ìpínlẹ̀ Delta ní àpapọ̀ nípa ìpapòdà aṣáájú rere náà nínú àtẹ̀jáde kan èyí tí olùdámọ̀ràn pàtàkì fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde síta. Ó sọ nímọ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó banújẹ́ tó sì jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìròyìn tó jáde wípé ẹni tó jẹ́ Federal Commissioner for Information tẹ́lẹ̀ àti aṣáájú fún Pan Niger Delta Forum èyún bàbá olóyè Edwin Clark tó jáde láyé ojúwe Edwin Clark gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹni tó ní ìfarajìn àti ìfọmọnìyàn ṣe tó sì jẹ́ alágbàwí fún ìgọ̀ Niger Delta àti orílẹ̀-èdè Nàìjíríà ní àpapọ̀ òní akíkanjú òní olóògbé ọ̀hún jẹ́ lẹ́ni tí máa ń dúró tán lórí òdodo tó sì máa ń jà fún ìdájọ́ òdodo ní orílẹ̀-èdè Nàìjíríà. Òní bàbá náà ló lo gbogbo ìgbésí ayé rẹ̀ láti lè jẹ́ kí ìtẹ̀síwájú kó bá gbogbo orílẹ̀-èdè yìí ní pàtàkì jùlọ ikọ̀ Niger Delta. Ó wá ní fún ìdí èyí ó ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn ìdílé àti ìjọba ìpínlẹ̀ Niger lórí ìpapòdà bàbá Edwin Clark tó ṣe bẹ́ẹ̀ jáde láyé. Bẹ́ẹ̀ náà ló ṣe ní àdúrà wípé ààyè tí olóògbé ọ̀hún tó fi sílẹ̀ Elédùmarè yóò ṣe bẹ́ẹ̀ dí ààyè náà.
pẹ̀lú bí nǹkan kò ṣe fararọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìkọlù táwọn olóṣèlú tán ṣe síra wọn níbẹ̀ síbẹ̀ àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn ti ṣetán o fétò ìdìbò tí ó wáyé lọ́jọ́ àbámẹ́ta tí ń ṣe sátidé yìí. Gẹ́gẹ́ bí a ṣe ti mú ìròyìn náà wá ṣáájú nínú ìròyìn wa tó ti jáde tẹ́lẹ̀ níbi tí àwọn olóṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú APC tán ti ṣe bẹ́ẹ̀ dojú ìjà kọra wọn látàrí wípé àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n ní kí wọ́n padà sí ọ́fíìsì sẹkítẹ́rìàtì wọn láti máa lo ìṣèjọba wọn lọ òní ó bí wàhálà náà sílẹ̀ níbi tí ènìyàn tí kò dín ní 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tán ti ní àkọsílẹ̀ wọn wà tán ti jáde láyé níbi tán ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn gẹ́gẹ́ bí a ṣe ti mú ìròyìn náà wá ṣáájú àsìkò yìí wàyí o àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ tún dúró tán tó sì sọ mímọ̀ wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láwuyewuye àti ìkọlù táwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì APC àti PDP tó ń ṣe síra wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sọ mímọ̀ wípé kò dá wọn dúró bẹ́ẹ̀ ni kò dí àwọn lọ́wọ́ iṣẹ́ àwọn láti ṣe àlàkalẹ̀ bí ètò ìdìbò sí ipò alága ìjọba ìbílẹ̀ ní kọ̀dọ̀kọ̀dù ìpínlẹ̀ Ọ̀ṣun lórí bí yóò ṣe wáyé wàyí o àlàkalẹ̀ ọ̀hún ó ń ṣe àfihàn pé lọ́jọ́ sátidé tí ń ṣe ọjọ́ 22 inú oṣù kejì tá a wà yìí ó ní ètò ìdìbò náà ó ní yóò wáyé ní gbogbo kọ̀dọ̀kọ̀dù ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni tó jẹ́ alága fàjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun Azeem Abioye ló ṣáájú àwọn ikọ̀ elétò ìdìbò náà ló ṣáájú àjọ elétò ìdìbò náà níbi tó ti sọ dímọ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú tí wọn kò dín ní 18 ó ní wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ láti kópa níbi ètò ìdìbò náà nínú ètò ìṣe ní àlàyé pé kò sí ẹnikẹ́ni nínú wọn tó sọ di mímọ̀ pé òun fẹ́ fi ìdí rẹmi àbọ̀ òun fẹ́ jáwọ́ kúrò nínú ìdíje sí ipò alága ìjọba ìbílẹ̀ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní fún ìdí èyí àwọn dúró tán láti ṣiṣẹ́ àwọn bí iṣẹ́ táwọn yóò sì kó àkóyawọ́ nínú ètò ìdìbò ti ọjọ́ sátidé tí yóò wáyé yìí Azeem Abioye òun ló sọ èyí tó sọ di mímọ̀. Olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ gíga FUNAB ní ìpínlẹ̀ Ògùn ló jáde láyé lẹ́yìn tọ́kọ̀ gbà ní ojú òpópónà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àwọn olùgbé agbègbè Ajẹbọ Road Housing Estate tó wà ní Kemta Abẹ́òkúta tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ògùn òun ni wọ́n ti dẹ̀bi ikú ọ̀jọ̀gbọ́n Ọládìpọ̀ Adémúyìwá ti ilé ẹ̀kọ́ Federal University of Agriculture Abẹ́òkúta ni wọ́n ti dá ẹ̀bi náà lé ìjọba ìpínlẹ̀ Ògùn lórí pẹ̀lú bí ikú ti ṣe bẹ́ẹ̀ tó pojú ọ̀jọ̀gbọ́n náà dé ní òpópónà tó jẹ́ ti márosẹ̀ tán ṣẹ̀ṣẹ̀ ṣe tó wà ní Kemta sí Sómárìn ní ìpínlẹ̀ ọ̀hún àlàyé tí ẹni tó jẹ́ alága fún àwọn olùgbé agbègbè náà Ayọ̀ Àjàsá èyí tó ṣe ó sọ nímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ojú òpópónà náà ṣe nínú ètò ohun tó fi ń yọ̀ kùlùlùkulùlù nínú ètò àwọn sì ti ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti bá wọn ṣe ètò àti ojú ọ̀nà ọ̀hún tí kò fi ní di ohun tí àwọn ènìyàn fi máa sáré ní ìsákùsá ní ojú òpópónà náà wípé kí wọ́n ṣe dáńblo àti tí yóò máa mú àwọn ènìyàn rọsẹ̀ lásìkò tó bá wà nínú ọkọ̀ àbí wọ́n gun ọ̀kadà tí ó máa mú wọn rọsẹ̀ láti má sáré àsápajúdé sí ojú òpópónà náà. Wọ́n sọ dímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn kò tẹ́tí sí gbogbo tí àwọn ti ń sọ láti bí ọjọ́ tó ti pẹ́ nínú ètò sì ṣokùnfà ikú ọ̀jọ̀gbọ́n ilé ẹ̀kọ́ gíga ọ̀hún Adémúyìwá. Wọ́n sọ dímọ̀ wípé ọkọ̀ kékeré kan ti ń jẹ káà ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ọ̀jọ̀gbọ́n náà lásìkò tí ọ̀jọ̀gbọ́n ọ̀hún tó fẹ́ fojú òpópónà náà kọjá sí òdì kejì ní kété tí awakọ̀ náà tó ṣe ìkọlù sí ọ̀jọ̀gbọ́n ọ̀hún ó ní ó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì júbà ìhòòrò tó sá lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Alága fún agbègbè ọ̀hún Ayọ̀ Àjàsá ó wá ní àwọn ti ké sí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí èyí tí ìjọba náà wọn ò tẹ́tí ìgbọ́ sí àwọn kẹtùn wa máa wò ó lẹ́yìn wákàtí díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ èyí tó wáyé ní ọjọ́ 19 inú oṣù tá a wà nínú rẹ̀ yìí ó ní lẹ́yìn wákàtí díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní ṣe ni irú rẹ̀ míì ló tún ṣe bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún ní ètò ṣe ní àlàyé pé ó fojú hàn gbangbangba pé tí ìjọba ìpínlẹ̀ Ògùn wọn ò bá tètè wá wọ̀rọ̀kọ̀ kan fi ṣàdá lójú òpópónà náà láti gbé ohun tí ó máa mú kí àwọn tán wa ọkọ̀ àti àwọn tí wọ́n wa ọ̀kadà kí wọ́n máa fi eré sísá sílẹ̀ lásìkò tán bá dé àyè yìí ó ní dájúdájú ẹ̀mí àwọn ènìyàn tán wà ní agbègbè náà ní ojú òpópónà márosẹ̀ ọ̀hún ó
wà nínú ewu ńlá. Fún ìdí èyí wọ́n dá ẹ̀bi ikú ọ̀jọ̀gbọ́n Ọládípọ̀ Adémúyìwá tó jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ FUNAB tí ń ṣe ìpínlẹ̀ Ògùn lé ìjọba ìpínlẹ̀ náà lórí. Ẹ jẹ́ ká kí ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo kú iṣẹ́ takuntakun àti iṣẹ́ ribiribi tán ṣe pẹ̀lú bí wọ́n ṣe ṣe àwárí àwọn ọ̀daràn tán wá láti ilẹ̀ Haúsá àti ìran Fúlàní kúrò nínú igbó tán sá sí ní ìpínlẹ̀ Ondo. Bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ látẹni tó jẹ́ ọ̀gá fún ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ògùn Adétúnjì Adélẹ́yẹ ètò ṣe ní àlàyé lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ nímọ̀ wípé kò dín ní àwọn àtọ̀húnrìnwá tí òǹkà wọn jẹ́ 114 táwọn láti ilẹ̀ àríwá nínú èyí tí wọ́n ti rí ìran Haúsá àti àwọn Fúlàní tí wọ́n bá nínú igbó pẹ̀lú ọkọ̀ tirẹ́là ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kóra wọn sí. Ó sọ nímọ̀ wípé lẹ́yìn tí ikọ̀ Àmọ̀tẹ́kùn gbọ́ ìròyìn náà wípé àwọn ènìyàn náà ń bẹ ní inú igbó ọ̀hún ó ní wọ́n ṣe àbẹ̀wò síbẹ̀ tí wọ́n sì bá àwọn ènìyàn náà ní ibẹ̀ nínú ètò òǹkà wọn jẹ́ 114. wọ́n bi wọ́n lérè pé ibo lẹ́ ń lọ ibo lẹ́ ti ń bọ̀ èyí tí wọn kò sì rí èsìn gidi fọ̀ lórí ibi tí wọ́n ń lọ àbí tí wọ́n torí ẹ̀ dúró sí inú igbó ọ̀hún sí. Nígbà tí wọ́n ṣe àyẹ̀wò ọkọ̀ tirẹ́là ńlá méjèèjì tí ń bẹ nínú igbó ọ̀hún wọ́n ṣe àwárí àwọn ìbọn ìbílẹ̀ èyí tí àwọn oníṣẹ́ láabi náà tí wọ́n ti tọ́jú pamọ́ tá sì sọ dímọ̀ wípé ìwádìí fi hàn pé wọ́n fẹ́ farasin sí inú igbó ọ̀hún láti máa lo ibẹ̀ gẹ́gẹ́ bí ibùba wọn láti máa fi ṣiṣẹ́ burúkú ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo. Adétúnjì Adélẹ́yẹ ó ṣe ní àlàyé wípé ọkọ̀ ńlá tirẹ́là méjì tí àwọn bá ń bẹ̀ ò ní agbègbè Ọ̀rẹ́ àti Òfòsù ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú ìbọn. Nígbà tó tún ṣe ní àlàyé ó ní lóòótọ́ àti lódodo ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó fi ààyè gbé ènìyàn láti rìn lọ síbi tí ó bá wù ú ó ní ṣùgbọ́n ìwé òfin là ó wípé ìrìn tó bá ti mú ìfura àbí tí kò bá òfin mu dání níṣe ni ká kọ irú ìrìn bẹ́ẹ̀. Èyí tó ní ti àwọn Haúsá yìí ṣe àfihàn pé wọ́n fẹ́ máa hùwàkiwà ní ilẹ̀ káàárọ̀ oòjíire tá sì ti pakítí mọ́lẹ̀ báyìí náà ti fi páńpẹ́ òfin kó àwọn 114 afurasí ọ̀daràn náà tí wọ́n fi ara pamọ́ sí inú igbó ọ̀hún láti máa domi àlàáfíà ilẹ̀ káàárọ̀ oòjíire rú. Ó ṣe àfihàn rẹ̀ tó sì sọ ọ̀rọ̀ ìdánilójú pé ilẹ̀ àríwá tí ń ṣe ilẹ̀ Haúsá àti ti àwọn Fúlàní ó ní àwọn ènìyàn náà ó ní wọ́n ti wá sí ilẹ̀ káàárọ̀ oòjíire. Nígbà tó sì ń fi ọmọ ẹ̀ wá sọ̀yà pé àláwọn ò ní sùn bẹ́ẹ̀ làwọn ò ní wo láti máa gbógun ti àwọn oníṣẹ́ láabi ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo àfìgbà tí àlàáfíà tó bá tó jọba pátápátá ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. Àwọn agbébọn náà ti ṣekú pa ọmọ olùṣọ́ àgùntàn RCCG wọ́n sì tún jí ìyàwó rẹ̀ gbé ní ìtòsí Àbújá. Olùṣọ́ àgùntàn ìjọ Redeemed Christian Church of God Austin Ifeji ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ní ilé rẹ̀ tó wà ní Gwagwalada ní Maraba tí ń ṣe ìpínlẹ̀ Nasarawa náà èyí tó súnmọ́ Àbújá. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi náà tán jẹ́ agbébọn náà ṣe ìkọlù sí olùṣọ́ àgùntàn òun ní ilé rẹ̀ níbi tí olùṣọ́ àgùntàn ti rápadà tó sì bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sá lọ mọ́ àwọn ènìyàn náà lọ́wọ́ pẹ̀lú ọgbẹ́ àdá tí wọ́n fi sá ní ọwọ́ ẹ̀yìn tó fi sá lọ mọ́ wọn lọ́wọ́. Nígbà tí wọ́n sì ní wọ́n wọ inú ilé rẹ̀ wọ́n sì bá ìyàwó àti àwọn ọmọ rẹ̀ obìnrin tọkùnrin ní inú ìyẹ̀wù. Nígbà tí wọ́n fẹ́ máa ṣe ìyá wọn jákujàku ó ní wọ́n ní ọmọkùnrin kan tó jẹ́ àkọ́bí rẹ̀ ó gbójú sí àwọn oníṣẹ́ láabi tó jẹ́ agbébọn náà láti lè dẹ́kun ìwà tí wọ́n hù pẹ̀lú ìyá rẹ̀. Ní kété tí ó hùwà yìí náà fi ìró ìbọn tán fi dá lóhùn tán sì gbẹ̀mí ọmọkùnrin náà léyìí tí ń gbìjà ìyá rẹ̀. Lẹ́yìn tí wọ́n ṣe léyìí tán níṣe ni wọ́n gbé ìyá náà tí wọ́n ti gbé wọ inú gbósà lọ. Lásìkò tá a fi ń kórè yíjọ àwọn mọ̀lẹ́bí ọ̀hún sọ dímọ̀ wípé wọ́n ti kàn sí àwọn tó sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà
ọgbọ̀n náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ fún arábìnrin ọ̀hún, èyí tí ẹni tó sì jẹ́ pásítọ̀ fún ìjọ RCCG náà wọn kò tí ì rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ lẹ́ni tí wọ́n ní ó sá lọ pẹ̀lú ọgbẹ́ àdá tí wọ́n ṣá pásítọ̀ ọ̀hún. Nínú ìròyìn tó tún jọ eléyìí tí mo mú ẹnu bàtán yìí ní ti alága ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kebbi, èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ jí gbé lásìkò tí àwọn agbébọn ṣe ìkọlù sí agbègbè náà. Alága ìjọba ìbílẹ̀ Kago ní ìpínlẹ̀ Kebbi tó jẹ́ alága tẹ́lẹ̀ ọ̀hún, Honorable Umaru Namashaya Digi ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí gbé wọ igbó àìmọ̀lọ́ báyìí gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe nínú ìròyìn náà ní òpópónà Birni Kebbi sí Digi ni wọ́n sọ dímọ̀ wípé alága tẹ́lẹ̀ ọ̀hún ló ti ń darí bọ̀ ní ọjọ́ 17 oṣù kejì ọdún tí a wà yìí ní nǹkan bí dédé agogo méjì àbọ̀ òru onídarí bọ̀ tó sì ń lọ sí ilé rẹ̀ níbi tó ti sọ dímọ̀ pé àwọn oníṣẹ́ láabi náà wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí i tán sì dáná sun ọkọ rẹ̀ tó wà nígbà tí wọ́n sì ti gbé òun náà wọ inú igbó kìjikìji lọ báyìí lẹ́ni tí wọ́n sì sọ nímọ̀ pé látìgbà náà tí wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ náà àti àná òde yìí níṣe ni wọ́n ti gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ àwọn oníṣẹ́ láabi ọ̀hún títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí tá a fi ń kó jọ. Níṣẹ́ ni olórin Takasufe Portable tí orúkọ rẹ̀ ń jẹ́ Habib Òkìkíọlá ọmọ Ọlálọ́mí ló ti fi ìròyìn léde gẹ́gẹ́ bí ó ṣe sọ dímọ̀ wípé òun gangan ni wàhálà, ṣùgbọ́n nígbà tó rí wàhálà báyìí níṣe ni ó yí ohùn rẹ̀ padà sí ìjọba ìpínlẹ̀ Ògùn. Pẹ̀lú bá a ṣe ti mú ìròyìn náà wá lóòrọ̀ yìí níbi tí ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde Habib Òkìkíọlá Ọlálọ́mí tí ń jẹ́ Portable gẹ́gẹ́ bí ọ̀daràn èyí tí wọ́n wá ní kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Níṣe ni Habib Òkìkíọlá ti wá bọ́ sí ojú òpó ayélujára Instagram rẹ̀ lẹ́ni tí ó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ wípé ẹ mà dákun ẹ má má wò mìíràn mi ń sọ ọmọ burúkú ọmọ dáadáa ni mí. Nígbà tí ó tún parí ọ̀rọ̀ ó ní ìjọba lágbára lẹ́yìn Ọlọ́run, ìjọba náà lọ̀rọ̀ tún kù, àti pé bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ó ní wèrè burúkú lòun ò gbádùn, àti pé tẹ́ ẹ bá béèrè òun ní Aro níbi tá ti ń tọ́jú àwọn wèrè yún ilé ìwòsàn tá ti ń tọ́jú àwọn wèrè tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn, ó ní òun ní káàdì tó ń ti máa lọ gba ìtọ́jú gẹ́gẹ́ bí ọlọ́dẹ orí ní ilé ìwòsàn náà. Ó ní fún ìdí èyí gbogbo tó ń bá ń ṣe kì í ṣe pé gbogbo ẹ̀ náà ni òun máa ń ṣe bí kì í ṣe wípé ọdẹ orí tí ń dùn láàmú olójé kò máa ṣe àwọn ìṣekúṣe kọ̀ọ̀kan ní àwọn àsìkò kan ní ìpínlẹ̀ Ògùn. Ó ní fún ìdí èyí òun máa rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti tètè dáríjì òun kí wọ́n sì mójú kúrò lórí ọ̀rọ̀ òun tí ó sì ṣe èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi wá ọmọ Ọlálọ́mí Portable náà láti mú wá nínú ìròyìn ṣáájú nípa bí àwọn tí wọ́n jẹ́ mínísírì tán rí sí ọ̀rọ̀ ilé kíkọ́ àti ìdàgbàsókè ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣe àbẹ̀wò sí ibi tí ọmọ Ọlálọ́mí tó ti ń ta ọtí àti ilé ìgbafẹ́ rẹ̀ èyí ó pè ní Odògùbà tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn náà, níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé àti Portable pẹ̀lú àwọn ọmọ rẹ̀ gànfẹ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ṣe ìkọlù sí àwọn ènìyàn náà tó fi mọ́ àwọn agbófinró. Látìgbà náà tó ti fi páńpẹ́ òfin gbé àwọn 9 tó ti gbé wọn lọ sí ilé ẹjọ́. Ó ní Portable ọmọ Ọlálọ́mí wàhálà ló ti na pápá bora tí kò sì yọjú síta kó tó di pé ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn paraku èyí tí wọ́n wá lẹ́yìn tán gba àṣẹ tán lọ́dọ̀ ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Ògùn. Portable ti ń bẹ̀bẹ̀ báyìí ó ní wàhálà ó ti padà wá nǹkan mọ́ra rẹ̀ lọ́rùn. Zẹ̀kọ́ tó ṣẹ̀rí ẹ̀yin fáǹsì mi ò ń ṣọmọkọ́mọ o, I'm not rude to government. Ẹ jọ̀ọ́ mo bẹ̀rù government ni. I dey fear government. Fear who no fear government. After God na government. Mo bẹ̀rù ìjọba ni, ọmọ ìjọba ni mi, federal government liability. Then wèrè ni mí, mo lóògùn tí mò ń lò. Ẹ lè lọ bèrè mi láró. Mo ní páálí, mo lóògùn tí mò ń lò. Ẹ bèrè mi. Ọmọ Ògùn ni mí, ọmọ Abẹ́òkúta. Wọ́n ń tọ́jú wèrè nílùú wa, wọ́n ń tọ́jú wèrè lé wa, wèrè ni mí. Ẹ fi wèrè sílẹ̀, wèrè mọ ibi tó ń lọ. Ọmọ ìjọba ni mí, federal government liability. Mi ò jalè rí, mi ò ṣe àwúrì, mo mú kan mọ́kànrin orin ni mò ń kọ. All the money wey I get, I dey use am help people ni. Lọ́lá sàárà tí mo máa ń ṣe, lọ́lá àwọn tí mò ń help mi ò ní jábọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, wọ́n ń fi ilé wọn yáwó lọ́wọ́ mi ni. Ẹ jọ̀ọ́.
ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹ tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú aṣojú móhùnmáwòrán àti ti ìgbọ́yìn náà ní àyànfẹ́ Elédùmarè akíóníyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀ tí a jọ wà yìí. Ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ òun náà lèmi ń jẹ́. Ó dàbọ̀ fún tásìkò yìí.